Ikú jù wá lọ. Àrà tó bá wù ló lè fi wá dá. Ó sì ṣòro ó dágbére pé lágbájá ń tẹ rírí ń sọ̀rọ̀ òun. Ẹ rí i pé ń sọ̀rọ̀ bí ẹni tí ń dágbére kò dágbére kankan. Tọ́ ẹ̀yin èèyàn wa a sì máa fún yín ní àǹfààní láti wo fún fídíò náà ṣùgbọ́n ò kí a tó tẹ̀síwájú nínú fídíò yìí ni bàbá Sheikh MUYIDEEN Ajani Bello tí ó ti sọ̀rọ̀ púpọ̀ ní ọ̀rọ̀ ìkẹyìn tí ó sọ nígbà tí ó fẹ́ kú. Wáàsí tí bàbá ṣe gbẹ̀yìn rèé wáàsí tí bàbá náà tí ó ṣe gbẹ̀yìn rèé tó ti sọ̀rọ̀ nípa ikú. Bí ẹni pé bàbá yìí ti mọ̀ wípé òun máa kú ni. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ó ti yá o, a ó máa play rẹ̀ fún yín báyìí. Nǹkan mẹ́ta lójú wa lọ. Nǹkan mẹ́ta jù wá lọ bàbá. Nǹkan mẹ́ta jù wá lọ. Nǹkan mẹ́ta jù wá lọ. Alákọ̀ọ́kọ́ ń bẹ alimọ́ọ̀tù. Ikú jù wá lọ. Àrà tó bá wù ló lè fi wá dá. Ó sì ṣòro ó dágbére pé lágbájá ń tẹ rírí ń sọ̀rọ̀ òun. Ẹ rí i pé ń sọ̀rọ̀ bí ẹni tí ń dágbére kò dágbére kankan. Ọ̀rọ̀ tó bá ń jáde lẹ́nu ẹ̀ lásán la kàn ń gbọ́. Bẹ́ẹ̀ bá sọ fún pátárẹ́ ìlú ń bọ̀ lálẹ́ yóò sá kúrò níbi tó wà. Ikú jù wá lọ o. Ikú jù wá lọ. Al-mautu. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ. Al-haramu. Ogbó jù wá lọ. Allahu Akbar. Ogbó jù wá lọ. Bọ̀ bá lágbàlagbà tó ṣàlùwàlá tán tó fẹ́ wọ mọ́sálásí títún wá ń tọ̀ ara. Ó wá ń fi sọ pé àṣé bàbá yìí ò mọ̀ pé òun ń tọ̀ ara ni. Bọ́ bá dìgbà tiẹ̀ tọ́lọ̀ ń bá ní ọ darúgbó ọ máa yàgbé ara ni. Ogbó jù wá lọ. Ó di méjì. Ó di mélòó? Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta. Alijazau. Ẹ̀san. Ẹ̀san jù wá lọ.